A kú déédé àsìkò yìí, àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ la mú wá fún yín. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Ọjọ́ Ìṣẹ́gun ní iléeṣẹ́ epo NNPCL ṣe àfikún owó jálá epo sí n897 per litre láti n617 per litre. Èyí ń wáyé bí iléeṣẹ́ epo Dangote ṣe bẹ̀rẹ̀ ìṣíde àkọ́kọ́ epo bẹtiró láti iléeṣẹ́ ìfọpo oní 650,000 barrel lójúmọ́. Ààrẹ iléeṣẹ́ Dangote Aliko Dangote ni ó ṣe àfihàn yìí níbi ìjíròrò pẹ̀lú àwọn akọ̀ròyìn. Ó ní sáǹpù epo láti iléeṣẹ́ rẹ̀ mọ́ ju èyí tí wọ́n ń tà lọ́wọ́lọ́wọ́ lọ lórílẹ̀‐èdè. Dangote ṣàlàyé wípé epo láti iléeṣẹ́ rẹ̀ yóò mú àlékún bá èyí tí wọ́n ń kó wọlé láti òkè òkun, kí yóò sì mú àdínkù bá ọ̀wọ́ngógó àti ìṣòro àìkírí epo rà ní gbogbo ìgbà. Dangote fi kún un wípé kì í ṣe orílẹ̀-èdè Nàìjíríà nìkan ni yóò jẹ àǹfààní yìí, ṣùgbọ́n pẹ̀lú àwọn orílẹ̀-èdè lágbègbè. Ó ní epo tuntun yìí yóò dènà bíbàjẹ́ ẹ́ńjìnì ọkọ̀ tí ayédèrú epo máa ń kó bá ọkọ̀. Àwọn alẹ́nulọ́rọ̀ láàrin ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) ti gbéná wojú gómìnà àná fún ìpínlẹ̀ Rivers àti mínísítà lọ́wọ́lọ́wọ́ fún agbègbè ilé ìjọba Nyesom Wike pẹ̀lú àsọdájú wípé kò lè dá nìkan tú ẹgbẹ́ mọ́ gbogbo wọn lórí. Níbi ìpàdé tí ó wáyé ní olú iléeṣẹ́ PDP ní ìlú Port Harcourt, ìpínlẹ̀ Rivers, ni Wike ti ṣe ìkìlọ̀ fún àwọn gómìnà PDP kí wọ́n fi tiwọn ṣe, kí wọ́n má dá sí ọ̀rọ̀ òṣèlú ìpínlẹ̀ Rivers, àìjẹ́ bẹ́ẹ̀ òun á dáná yá ìpínlẹ̀ wọn. Nínú àtẹ̀jáde ní akọ̀wé ẹgbẹ́ PDP ní ìpínlẹ̀ Ọ̀ṣun, Ọládélé Ọlábàmíjì ti sọ wípé àsọjáàmọ̀ ọ̀rọ̀ tí kò lápọ́nlé ni Wike sọ. Wọ́n ní Fubara kì í ṣe àjèjì nínú PDP, gómìnà ni, ó sì lẹ́tọ̀ọ́ kí àwọn gómìnà ẹgbẹ́ rẹ̀ ṣe àtìlẹ́yìn fún ọ̀kan lára wọn. Kò yẹ kí Wike ṣe ìkọlù sí wọn lórí èyí. Ábẹ̀lẹ̀ǹtẹ̀ òun kọ́ ni ààrẹ orílẹ̀-èdè, kí ó gbájúmọ́ iṣẹ́ tí wọ́n gbé fún un l'Àbújá. Nínú èsì tí ẹgbẹ́ àwọn gómìnà fi ránṣẹ́ sí Wike ni wọ́n ti ké sí wípé àwọn yóò tẹ̀síwájú láti máa ṣe àtìlẹ́yìn fún Fubara. Wọ́n ní òun náà lẹ́tọ̀ọ́ sí àǹfààní gẹ́gẹ́ bí gómìnà. Bákan náà ni kọmíṣánná fún agbègbè ní ìpínlẹ̀ Rivers Sydney Gbara náà kọ sí àwọn agbófinró kí wọ́n ránṣẹ́ sí Wike fún ìbéèrè lórí ọ̀rọ̀ tí ó sọ. Ó ní lílérí sí gómìnà 13 túmọ̀ sí dídá fàákájà sílẹ̀ lórílẹ̀-èdè, nítorí irúfẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ kò tọ́ sẹ́nu gómìnà àná àti àgbà ẹgbẹ́. Ààrẹ ilé ìgbìmọ̀ àná Sínátọ̀ Ahmad Lawan ti ṣe ìdálọ́lá $30 mílíọ̀nù fún àwọn tí ó fi ara kááṣá ẹ̀kún omi ní ìjọba ìbílẹ̀ 3 ní àríwá Yobe constituency rẹ̀. Kò tíì pé ọ̀sẹ̀ méjì tí aṣòfin yìí ta àwọn tí ó ní ìjàmbá ẹ̀kún omi lọ́rẹ $20 mílíọ̀nù pẹ̀lú mílíọ̀nù $5 fún àwọn tí wọn kò rílé gbé ní ìjọba ìbílẹ̀ Kasuwa, kí àpapọ̀ rẹ̀ tó jẹ́ $55 mílíọ̀nù. Nígbà tí ó ṣe àbẹ̀wò sí ibi ìṣẹ̀lẹ̀ ní Lawan ní owó tí òun ṣe àgbékalẹ̀ rẹ̀ wà fún ríra àwọn ohun tí ó ṣe pàtàkì bíi oúnjẹ, aṣọ, ilé ìgbé àti ètò ìlera fún àwọn tí ìjàmbá yìí kọlù. Ó wá rọ àjọ alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì, ìjọba àpapọ̀ àti àwọn ẹlẹ́yinjú àánú láwùjọ kí wọ́n ṣe ìrànlọ́wọ́ fún àwọn wọ̀nyí, kò ní fi ṣe iye tí olúkúlùkù bá níkàáwọ́. Òṣèré ilẹ̀ Nàìjíríà, olóṣèlú àti agbẹjọ́rò Kenneth Okonkwo ti bu ẹnu àtẹ́ lu ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lórí bí wọ́n ṣe tẹ́wọ́ gba àlékún owó jálá epo láì ṣe ìfẹ̀hónúhàn. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni Okonkwo ti yànnàná ìyàtọ̀ tí ó wà láàrin $1,000 tí wọ́n ń ta jálá epo àti ìfẹ̀hónúhàn jákèjádò orílẹ̀-èdè tí ó wáyé nígbà tí jálá epo wọ $140 ($140) ní ọdún mélòó sẹ́yìn. Ó bu ẹnu àtẹ́ lu àwọn adarí tí wọ́n ṣíwájú ìfẹ̀hónúhàn ìgbà náà bí ó ti ṣe àpèjúwe wọn ní alágàbàgebè ènìyàn. Ó ní àwọn adarí tí wọ́n ṣe ìfẹ̀hónúhàn náà ti wá dákẹ́ nítorí wọ́n ti wà ní ipò agbára báyìí. Okonkwo ní ọmọ orílẹ̀-èdè tí wọ́n kọ̀ láti san $140 lórí jálá epo ní ìgbà náà ti wá ra jálá epo ní $1,000 jù bẹ́ẹ̀ lọ báyìí, bí ó ti wọ̀n wọ́n lépè wípé kò ní dáa fún wọn.
èyí ń wáyé bí àwọn èrò orí ẹ̀rọ ayélujára ṣe bu ẹnu àtẹ́ lu ìjọba àpapọ̀ lórí bí ó ṣe fi ẹ̀sùn ìdìtẹ̀gbàjọba àti àdàlúrú kan àwọn olùfẹ̀hónúhàn fòpin sí ìjọba tí kò dára tí ilé-ẹjọ́ gíga ìlú Àbújá ní kí wọ́n lọ kó wọn pamọ́ sí ọgbà ìwà àtúnṣe kùjé títí ìgbẹ́jọ́ yóò fi wáyé ní ọjọ́ 11 oṣù kẹsàn-án ọdún 2024. Ìjọba àpapọ̀ ṣe ẹ̀sùn wípé àwọn wọ̀nyí lo ìfẹ̀hónúhàn gẹ́gẹ́ bí ìgbésẹ̀ láti dá wàhálà sílẹ̀ lórílẹ̀-èdè, ìgbésẹ̀ tí ó ti fa oríṣiríṣi awuyewuye lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ tí ọ̀pọ̀ rí gẹ́gẹ́ bí ìjọba ológun nítòótọ́ full-blown dictatorship. Wọ́n ní ìjọba yìí ń gbìyànjú àti pa ọmọ orílẹ̀-èdè lẹ́nu mọ́. Èyí kò sì bójúmu láàrin orílẹ̀-èdè tí a ti ń ṣe ìjọba tiwantiwa. Alága àná fún ìjọba ìbílẹ̀ Ìlà-Oòrùn Ìjẹ̀bú, Wálé Adédayọ̀ ti wà lára ogunlọ́gọ̀ àwọn tí wọ́n ṣe àyẹ̀wò fún lábẹ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn fún ipò kánsẹ́lọ̀ àti alága ní ìjọba ìbílẹ̀. Bí a kò bá gbàgbé wípé Wálé Adédayọ̀ ni wọ́n jáwé gbélé ẹ̀ fún kí wọ́n tó wá yọ ọ́ nípò pátápátá gẹ́gẹ́ bí alága lẹ́yìn tí ó fi ẹ̀sùn kan gómìnà Dàpọ̀ Abíọ́dún wípé ó darí owó tí ìjọba àpapọ̀ pín fún ogún ìjọba ìbílẹ̀ sí ibòmíràn. Bákan náà ni ìjọba ìpínlẹ̀ wọn wọ́ Adédayọ̀ lọ ilé-ẹjọ́ lórí ẹ̀sùn ìpurọ́mọ́ni takoni àti ìbanilórúkọjẹ́ tako gómìnà. Àtẹ̀jáde láti ọ̀dọ̀ akọ̀wé ẹgbẹ́ Afọlábí Ọ̀rẹ́kọ̀yà ni ó sọ wípé ìdìbò abẹ́lé fún ipò kánsẹ́lọ̀ àti alága ni wọ́n ti fi ọjọ́ sí ọjọ́ 5 àti ọjọ́ 7 oṣù kẹsàn-án bí ó ti gba ọmọ ẹgbẹ́ ní ìmọ̀ràn kí wọ́n jáde ní ìrọwọ́-ìrọsẹ̀ fún ìdìbò abẹ́lé ní ẹ̀ka wọn láti yan ẹni tí wọ́n fẹ́. Àkọọ́lẹ̀ láti Ilé-ìfowópamọ́ Àgbáyé World Bank ti fi orílẹ̀-èdè Nàìjíríà sí ipò kẹta àwọn tí ó jẹ gbèsè jùlọ lágbàáyé gẹ́gẹ́ bí International Development Association (IDA) ṣe ṣe àkọọ́lẹ̀ rẹ̀ di 30 oṣù kẹfà ọdún 2024. IDA jẹ́ ẹ̀ka kan ní World Bank tó ń pèsè owó yíyá, loan àti owó àyáàsan grants fún àwọn orílẹ̀-èdè tó kúṣẹ̀ẹ́ jùlọ láti ṣe ìgbélárugẹ ọrọ̀ ajé ìgbésí ayé ará ìlú tí èrè rẹ̀ sì kéré jọjọ pẹ̀lú ọdún pípẹ́ láti fi san owó ọ̀hún padà. Nínú àkọọ́lẹ̀ IDA láti rí Bangladesh gẹ́gẹ́ bí onípò kíní nínú gbèsè $20.5 billion. Pakistan tẹ̀lé pẹ̀lú gbèsè $17.5 billion kí Nàìjíríà tó gba ipò kẹta pẹ̀lú $16.5 billion yàtọ̀ sí $14.3 billion tí wọ́n ṣe àkọọ́lẹ̀ rẹ̀ ní ìparí ọdún 2023. India ṣe ipò kẹrin pẹ̀lú gbèsè $15.9 billion nígbà tí Ethiopia, Kenya àti Vietnam tẹ̀lé ara wọn. Orílẹ̀-èdè mẹ́ta tí ó wà lọ́wọ́ ìsàlẹ̀ pátápátá ni Tanzania pẹ̀lú gbèsè $11.7 billion, Ghana $6.7 billion àti Uganda pẹ̀lú gbèsè $4.8 billion. Andrew Wynne, ọmọ ará ilẹ̀ Bìrìtìkó tí ọlọ́pàá ṣe ìkéde wíwá rẹ̀ ti ní òun kò ní jọ̀wọ́ ara òun fún iléeṣẹ́ ọlọ́pàá nítorí òun bẹ̀rù ọlọ́pàá Nàìjíríà. Ó ní bí kúkú bí yíyè ni wọ́n á fi tòun ṣe bí òun bá jọ̀wọ́ ara òun. Ọjọ́ Ajé ni iléeṣẹ́ ọlọ́pàá kéde wíwá Wynne àti ẹnìkan ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n pe orúkọ rẹ̀ ní Lucky Obiyan. Wọ́n ní bí wọ́n ti kó $20 mílíọ̀nù lé wọn lórí fún àwọn tí wọ́n bá lè ṣe alamí wọn. Iléeṣẹ́ ọlọ́pàá ni ó fi ẹ̀sùn kan àwọn wọ̀nyí wípé wọ́n ṣe àtìlẹ́yìn fún àwọn olùfẹ̀hónúhàn End Bad Governance tí yóò wáyé nínú oṣù kẹjọ. Wọ́n ní gbogbo àwọn tí wọ́n jọ lọ́wọ́ nínú ẹ̀sùn yìí ni wọ́n ti pè sílé ẹjọ́ kí Wynne náà bọ́ọ̀dé gẹ́gẹ́ bí adarí gidi kí ó wá wí tẹnu rẹ̀. Ṣùgbọ́n níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ni Wynne ti sọ wípé òun kò ní wà láàyè bí òun bá jọ̀wọ́ ara òun fún iléeṣẹ́ ọlọ́pàá. Ó ṣe àwáwí ọmọọṣẹ́ rẹ̀ kan Yomi tí ọlọ́pàá fi ìyà jẹ lọ́pọ̀lọpọ̀ fún ọjọ́ pípẹ́ lẹ́yìn tí wọ́n fi ọwọ́ ṣìkú òfin mú un ní ilé ìtajà ìwé rẹ̀. Wynne ní òun kò lè jẹ́ kí irúfẹ́ ìfìyàjẹni bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí òun. Yomi tí kò mọ nǹkan kan ni wọ́n lù bí ẹni lu bẹ̀m̀bẹ́, kí wá ni wọ́n máa ṣe fún òun bí òun bá jọ̀wọ́ ara òun.
ẹgbẹ́ afẹ́nifẹ́re, ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP, ẹgbẹ́ òṣìṣẹ́ NLC, ẹgbẹ́ àwọn tó ń pèsè ohun èlò Manufacturers Association of Nigeria MAN, ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè NANS, gbogbo wọn ni wọ́n ti parapọ̀ láti béèrè fún ìdápadà owó jálá epo sí ti tẹ́lẹ̀. Nínú àtẹ̀jáde ní ẹgbẹ́ afẹ́nifẹ́re ti sọ wípé ìṣòro tí ọmọ orílẹ̀-èdè ń kojú kọjá kà sí nǹkan. Àsìkò yìí kì í ṣe àsìkò tí ìjọba ń ṣe àlékún owó epo. Bí iléeṣẹ́ NNPCL bá kọ̀ láti dá owó epo padà sí ti àtijọ́, yóò ní ipa lára àwọn òfin tí Ààrẹ Bọ́lá Tinubu ti ṣe láti mú ìrọ̀rùn bá ará ìlú. Akọ̀wé àgbà fún ẹgbẹ́ òṣèlú PDP Débọ̀ Ológunàgbà náà sọ nínú àtẹ̀jáde wípé kí wọ́n dá owó epo padà, kí wọ́n sì ṣe àgbéyẹ̀wò àwọn òfin tí ó ń ṣe lòdì sí orílẹ̀-èdè. Ó ní bí ó bá ṣe wípé wọ́n tò ó bí ó ti yẹ kí wọ́n tò ó ni, kò yẹ kí jálá epo kọjá 250 naira. Àlékún tí wọ́n ṣe sí owó epo ní gbogbo ìgbà túbọ̀ ń ti ọmọ orílẹ̀-èdè wọ inú ìṣẹ́ sí i. Ẹgbẹ́ òṣìṣẹ́ ní tirẹ̀ pé Ààrẹ Bọ́lá Tinubu ní ọ̀dàlẹ̀ pẹ̀lú bí owó jálá epo ṣe lọ sókè gọbọi. Nínú àtẹ̀jáde ní ààrẹ ẹgbẹ́ Joe Ajaero ti sọ wípé àwọn kábàámọ̀ pẹ̀lú ìwà ọ̀dàlẹ̀ tí ààrẹ hù nítorí owó epo wà lára ìdí tí àwọn ṣe gba ẹgbẹ̀rún lọ́nà 70 náírà gẹ́gẹ́ bí owó oṣù òṣìṣẹ́ tó kéré jù. Ó ní àwọn ti fi ọkàn sí wípé kò ní ṣe àlékún owó jálá epo mọ́ bí ó tilẹ̀ jẹ́ wípé owó oṣù tí wọ́n fi lọ̀ wọ́n kò ran nǹkan kan. Ní báyìí, àjọ òṣìṣẹ́ ti wá ń béèrè fún ìdápadà owó epo, ìyọ̀ǹda àwọn tí wọ́n fi sí àtìmọ́lé nígbà ìfẹ̀hónúhàn àti ìdápadà àlékún owó iná mọ̀nàmọ́ná tí ó lọ sókè pẹ̀lú 250%. Ìjọba àpapọ̀ ti bu ọwọ́ lu 50% ìrànwọ́ owó fún àwọn ẹlẹ́wọ̀n lórílẹ̀-èdè bẹ̀rẹ̀ láti oṣù kẹjọ ọdún 2024. Agbẹnusọ fún ọgbà ìwà àtúnṣe ní orílẹ̀-èdè Abubakar Umaru ni ó fìdí èyí múlẹ̀ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn. Ó ní èyí jẹ́ ìpele àkọ́kọ́ láti mú ìgbé ayé dẹrùn fún àwọn ẹlẹ́wọ̀n. Láìpẹ́, àgbéyẹ̀wò mìíràn yóò wáyé pàápàá jùlọ bí owó oúnjẹ ṣe ń gbówó lórí sí i. Nínú oṣù kejìlá ọdún 2023 ni adarí gbogbogbò fún ọgbà ìwà àtúnṣe Aliu Nababa sọ nínú àtẹ̀jáde wípé 750 naira ni wọ́n yà sọ́tọ̀ fún oúnjẹ lẹ́wọ̀n kan lójúmọ́ bí wọ́n ṣe ń ná 800 naira ìbọ́ ọ̀kọ̀ọ̀kan ajá 900 tí ó wà nínú ọgbà ìwà àtúnṣe. Nínú ìṣúná fún ọdún 2024 ni wọ́n ya 24.4 billion naira fún oúnjẹ àwọn ẹlẹ́wọ̀n. Àwọn adarí àti alẹ́nulọ́rọ̀ lórílẹ̀-èdè ni wọ́n ti lọ ṣe àbẹ̀wò sí ìdílé Yar'Adua ní ìpínlẹ̀ Katsina lórí ìpapòdà Hajiya Dada Musa Yar'Adua tí í ṣe ìyá olóògbé ààrẹ ìjẹta Umaru Musa Yar'Adua. Lára àwọn wọ̀nyí láti rí ààrẹ ìjẹta Olúṣẹ́gun Ọbásanjọ́, igbákejì ààrẹ ìjẹta Namadi Sambo, igbákejì ààrẹ àná Yẹmí Ọ̀ṣínbàjò, gómìnà ìpínlẹ̀ Borno Babagana Zulum àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Níbi àyẹ̀wò yìí ni àwọn adarí ti gba àdúrà pẹ̀lú ìbánikẹ́dùn fún ẹbí bí wọ́n ti gbóríyìn fún Hajiya Dada fún ìwà rere àti ojú àánú rẹ̀ nígbà ayé rẹ̀. Olúṣẹ́gun Ọbásanjọ́, tí ó ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ọ̀kan lára ọmọ olóògbé yìí tí òun náà ti di olóògbé Shehu Musa Yar'Adua, ni ó ṣe ìrántí Hajiya gẹ́gẹ́ bí ìyá rere. Bákan náà ni Ọbásanjọ́ ju ipò adarí sílẹ̀ fún ọmọkùnrin Hajiya mìíràn tí í ṣe olóògbé ààrẹ Umaru Musa Yar'Adua ní ọdún 2007 lẹ́yìn ọdún 8 ìṣèjọba àwa-arawa. Cristiano Ronaldo ti fìtàn balẹ̀ láti jẹ́ ọkùnrin àkọ́kọ́ tí yóò gbá góòlù 900 goals nínú ìdíje bọ́ọ̀lù tí ó fi kẹsẹ̀ járí níbi ìdíje Portugal UEFA Nations League tako Croatia ní Lisbon. Lionel Messi ni ó ṣe ipò kejì pẹ̀lú 842 nígbà tí Pelé ará ilẹ̀ Brazil ṣe ipò kẹta pẹ̀lú 765 goals. Ronaldo yìí kan náà ni ó kọ́kọ́ wọ ìpele ẹgbẹ̀rin 800 goals ní ìparí ọdún 2021 níbi ìdíje pẹ̀lú Manchester United. Ó sì ti jẹ́ kó di mímọ̀ wípé ẹgbẹ̀rún kan ni òun lépa kí òun tó pé ọdún 41 bí òun kò bá fi ara ṣèṣe.
Kókó ní ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.